ọba aláyé tó fi ìyà jẹ olóyè ní ìta gbangba ọgbà ẹ̀wọ̀n ni ọba náà sùn mọ́júmọ́ òní o. àṣé kò sẹ́ni tí òfin ò lè mú ká rọra ṣe o. lẹ́yìn tí orí adé tí wọ́n fẹ̀sùn kàn wípé ó fi ìyà jẹ ọ̀kan lára àwọn olóyè rẹ̀ ní ìta gbangba tó fi ojú ba ilé ẹjọ́ ní àná ọjọ́ ìṣẹ́gun, kábíyèsí olórílẹ̀ títí ìlú orílẹ̀ Ifọ̀ ọba Abdulsemiu Ògúnjọbí kò tí ì kúrò ní ọgbà ẹ̀wọ̀n ní ìlú Ìlaró. igbákejì agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ló fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó ṣe pẹ̀lú àwọn akọ̀ròyìn lówùúrọ̀ ọjọ́rú ọjọ́ 5 oṣù kejì ọdún 2025. igbákejì alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn sọ wípé kábíyèsí náà kò lè rí gbogbo nǹkan tí ilé ẹjọ́ pa láṣẹ láti gba béèlì rẹ̀ ní àná ọjọ́ ìṣẹ́gun nítorí pé ó gbọ́dọ̀ pèsè gbogbo àwọn nǹkan tí ilé ẹjọ́ pa láṣẹ kó tó lè kúrò ní ọgbà ẹ̀wọ̀n. ṣùgbọ́n kábíyèsí kò rí nǹkan náà ló fi sùn ọgbà ẹ̀wọ̀n mọ́júmọ́ ọjọ́ 5. ẹ̀sùn oníga 3 ni ilé ẹjọ́ fi kàn án. lára rẹ̀ ní ṣíṣe ìkọlù sí ènìyàn àti ìhùwà tí ó lè ṣàkóbá fún àlàáfíà ìlú àti fífi ọwọ́ ọlá gbá ọmọnìkejì lójú. lẹ́yìn tí orí adé náà tó sọ fún ilé ẹjọ́ wípé òun kò jẹ̀bi àwọn ẹ̀sùn tí wọ́n fi kan òun ni agbẹjọ́rò rẹ̀ bẹ̀bẹ̀ fún béèlì rẹ̀. adájọ́ májísírèètì ní ilé ẹjọ́ ṣetán láti fún un ní béèlì pẹ̀lú mílíọ̀nù 5 náírà àti onídùúró 2 tó dàbí rẹ̀ tí àwọn náà gbọ́dọ̀ mú mílíọ̀nù 5 náírà kalẹ̀. àwọn nǹkan wọ̀nyí ni olórílẹ̀ títí ìlú orílẹ̀ Ifọ̀ kò lè ṣe tí orí adé náà fi sùn ìta gbangba ọgbà ẹ̀wọ̀n mọ́júmọ́ ọjọ́ òní. adájọ́ ti sún ìdájọ́ yìí sí ọjọ́bọ̀ ọjọ́ 6 oṣù kẹta ọdún 2025. igbákejì agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ti wá rọ àwọn ará ìlú láti fi ọ̀rọ̀ ọba Ògúnjọbí kọ́gbọ́n. ó ní kò sí ẹnikẹ́ni tó rí kọjá òfin, bẹ́ẹ̀ irú ènìyàn tó wù kó lè jẹ́ òfin ò mú ọ tí o bá ti tẹ òfin lójúmọ́lẹ̀. DSP Olúwọlé ó ní kì í ṣe àwọn ọlọ́pàá ló mú ọba Ògúnjọbí tí kì í bá ṣe òfin ló mú un.